now ẹ̀yà ọmọ nàìjíríà tẹ́lẹ̀ fọ́nà àmàgbọ́ ọ̀wá káàkiri àgbáńlá ayé ní pápápá mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tá a mú wá tá a sọ ń pa alàgbà Jimoh Ajayi Pajé àti arábìnrin kan tó kọ wọ́n jẹ́ Ìlọ̀rí Àbẹ̀gbọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ìyálájé tí wọ́n pé ó ń ṣe fàyàwọ́ èyí tó pa wọ́n pọ̀ tó dà wọ́n pọ̀ kó tó di pé 8,020,000 òdì tí ń pòórá láàrin àwọn méjèèjì a ka àwọn comment tó pọ̀ rẹpẹtẹ àwọn kan pè wá àwọn kan bá wa sọ lórí WhatsApp lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ dákun ẹ dábọ̀ ọ̀rọ̀ yìí ẹ bá ń pín káàkiri àgbáńlá ayé ẹ share káàkiri jẹ́ kó délé kó dóko lára tí àwọn tí wọ́n ń pè wá tí wọ́n ń sọ ni pé kò ẹ̀ṣẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ arábìnrin Ìyálájé bó ti mọ́ ṣe nu tọ́ ìyún ò kàn wá ó ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ò kàn wá èyí tí wọ́n fi lọ̀ wá náà làwa dá sí mo sì fẹ́ kó yí ẹ̀yàn ọmọ Nàìjíríà àti gbogbo ìtẹ́ láǹfààní láti máa wò wá káàkiri ibi tẹ́tẹ́ láǹfààní láti máa wò wá lórí ìkànnì ọ̀rọ̀ tá a bá gbé jáde tá a bá mú wá sí gbangba wálé àbáyé bẹ́ẹ̀ kẹ́ ti mọ̀ wípé lábẹ́nú lábẹ́ aṣọ a ti gbìyànjú tó pọ̀ rẹpẹtẹ bàbá yìí bó ti wá ó ṣàlàyé báyìí arábìnrin yìí arépo lòún ti mọ Ìyálájé ìyẹn arábìnrin Mrs. Ìlọ̀rí Àbẹ̀gbọ́ tí a yàn mọ̀ sí Ìyálájé ní arépo ó ní arépo yìí ibẹ̀ ni ọmọ màmá yìí ń gbé tí wọ́n porúkọ màmá yìí ní ọmọ màmá yìí ní Yasindara ní àdúgbò kan tí wọ́n ń pè ní Adélẹ́yẹ ní arépo ibi tí ọmọ màmá yìí Ìyálájé onífàyàwọ́ ọmọ rẹ̀ àtọkọ rẹ̀ òun náà jọ kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Pajé alàgbà Jimoh Ajayi àjọṣepọ̀ wà láàrin wọn gẹ́gẹ́ bí aládùúgbò ọmọ ìjọ ń sọ̀rọ̀ ọmọ ìjọ ń ṣe gbogbo rẹ̀ bàbá bóò ní iṣẹ́ bóò ní kinní kan Yasindara bóò ní iṣẹ́ bóò ní ọjà bóò ní kinní kankan ládùúgbò gẹ́gẹ́ bí tí wọ́n sọ èmi ò sí ń bẹ̀. tó nígbà tí wàhálà dé tí àdánwò dé tí àbáyé tí ò mọbi tó bá yàrá já tó di pé torí àbáyé sọ pé iṣẹ́ wẹ́dà lòun ṣe ṣùgbọ́n ṣé mọ̀ pé láyé àwọn bóyá nǹkan ní máa ń ṣẹlẹ̀ sí èèyàn tó ṣe pé kọ́lọ̀ ń jẹ́ kí èèyàn kó rí olùbádámọ̀ràn tó dáa tó lè tọ́yàn sọ́nà bẹ́ẹ̀dá ò bá ní olùtọ́nà tó dáa nígbà míì ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí ò yẹ kó ṣe ló mọ́ ṣe kí ìyà bá ń jẹ èèyàn àjẹkúkọ́ bí ìgbà ń pààyàn àpakúkọ́ bẹ́ẹ̀dá bá ń dojúkọ ìṣòro kan méjì kó mọ̀ tìtì mọ́ lóra ẹ̀ pé kó mọ̀ tìyà máa conclude sí nǹkan tó padà wá gbé ṣubú ọ̀ọ́dà láàmú ohun mẹ́rin tó gbà báyìí lámàrà wípé èyí tó lè ṣe lásìkò náà ni pé kó lọ ta odindi ilé tó kọ́ ilé tó làkàkà kọ́ tó yẹ pé ìjọ 200 ìjọ 100,000 ìjọ kankan lórí ogbè tó fi kọ́ ó do déndé bàbá yìí ta déndé ilé wọ́n ní pé iṣẹ́ gbọ́dọ̀ làwọn ṣe àwọn sì mọ̀ ń pọ̀ katapila wọ́n kó ra katapila ṣùgbọ́n látàrí àjọṣepọ̀ tí ń bẹ láàrin wọn ládùúgbò pẹ̀lú ọmọ Ìyálájé yìí èyí omi sísè lọ rí Àbẹ̀gbọ́ Ìyálájé tí ń ti fàyàwọ́ wọ́n pé ọmọ ń gbé bàbá bò lẹ́tì wá ṣe báyìí kò yé mi o ṣùgbọ́n katapila tí mo fi owó tí ilé tí mo tà tí mo fi rà kọ́lọ̀ ń jẹ́ kó ṣe dáadáa wọ́n bẹ̀rẹ̀ sí lo katapila ò ṣiṣẹ́ sọ́nà nǹkan ń bẹ̀rẹ̀ sí ní rí bákan náà ni katapila bàjẹ́ lónìí bàjẹ́ lọ́la kí láti ṣe àánú Pajé ṣe Yasindara ìyẹn ọmọ Ìyálájé tí wọ́n pé wọ́n ṣe fàyàwọ́ ẹ bá ń ṣí àìtọ́ bá ń pín ètò yẹ kó délé kó dóko ẹ kí o gbé àwọn èèyàn kí wọ́n gbọ́ sọ̀rọ̀ ìkan bá wa dá sí. ẹ wá gbọ́n tí Ìyálájé sọ ń bàtà láǹfààní àti rí Ìyálájé á pè Ìyálájé jẹ́ wa o Ìyálájé bó ló ti rí gbogbo àlàyé wọn ṣe ṣùgbọ́n níbi oṣù kẹta àbí bí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ oṣù kẹta náà la pè Ìyálájé bíi March 10 or 15 ọdún 2025 tá a wà yìí Pajé sì ń pé ọdún tó kọjá ní gbogbo owó tí àpapọ̀ rẹ̀ jẹ́ 8,020,000 ló ti wà lọ́wọ́ Ìyálájé á bẹ̀rẹ̀ sí ní dà wọ́n ríbo kódà wọn láwọn àyè kan tí Ìyálájé sọ pé kí Pajé wá pàdé òun lórí bridge interchange ẹ tó yẹ pé ibi ìgbà tí ọ̀rọ̀ dà yín pọ̀ ó níbẹ̀ ti pàdé ìgbà tí wọ́n sanwó fọ́ ó níbẹ̀ ti pàdé ìgbà tí ó rọ̀ di pé ẹ̀rọta jẹnẹrétọ̀ ìta kìnìkà ó níbẹ̀ ti pàdé ó wá di pé katapila dà bó láti rìn kìnìkà kankan ó wá ní kí Pajé wà bọ̀ kó wá pàdé rẹ̀ ní interchange lórí bridge lọ́wọ́ àlálẹ́ ẹgbẹ́ bò wọ́n ń lọ bóri Ìyálájé fẹ́ mú Pajé lọ
tó ní kó àpàdé òun lórí bíríìjì interchange kẹlẹ́dùn àkómọ ọ̀ṣọ́ ni kó máa gbà ní. 8,020,000 kókó ọ̀rọ̀ tá a rí tá a dì mú ọ̀rọ̀ tí Alhaji sọ ni pé lóòótọ́ làwọn gba 8,020,000 bí wọ́n sì pé 8 million ní sáà pé wọ́n ṣáà admit pé àwọn gba owó tó 8 million or thereabout lọ́wọ́ Pàjé. tó Ìyálájé ọ̀rọ̀ yìí àfẹ́ kó di tí a máa gbà bẹ́ẹ̀ gbá ọtí lórí àwọn ètò wa àbí lórí afẹ́fẹ́ ẹ ṣe àtúnṣe bàbá ìyàwó bó ti rí èèyàn talé ó ta gbogbo ohun tí ó fi ń ṣiṣẹ́ jẹnẹrétọ̀ àwọn nǹkan ìní ẹ sì gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí làlàgbà yìí ṣe fún yín kí ló gbà lọ́wọ́ yín. Ìyálájé pé tọ̀ ká ṣe òun jẹ́jẹ́ o kó tó on the 18th of April tó kọjá yìí bàbá yìí owó rẹ̀ ó tẹ̀ lọ́wọ́. Ìyálájé pé ó gbé òun ó fohun fólóhun kọ́rọ̀ bá lè kó lọ́rùn kí wàhálà kò tán nígbà. Ìyálájé tó dá yín lójú wípé ẹ ṣàtúnṣe ní tó ń bẹ láàárín ẹ̀yin àtọkùnrin yìí ẹ fún lówó rẹ̀. Ìyálájé pé kò sí wàhálà pé àwọn onílẹ̀ òun sì láwọn ilé káàkiri tó ń bá rí èmi tó ń bá rí àwọn nǹkan yìí tà àbí tó ń bá rí àwọn ọrọ̀ ajé kankan tó ń fẹ́ ṣe títí on the 18th of April bàbá yóò gbowó rẹ̀ ní tàjọ dólé lórí nù o. látìgbà náà Ìyálájé ti ń sá káàkiri apò Ìyálájé ò jẹ́ wa mọ́ o. fúnra wọn ni wọ́n sì ṣàdéhùn ni wọ́n sọ̀rọ̀ búra fọlọ́run ṣẹ̀rí pé tó bá pé on the 18th of April tó kọjá yìí bá àbá rí àwọn bí àbá yìí bá sọ pé àwọn ò tí ì gba owó àwọn gbogbo ń tá rìkọ́ọ̀dù tá a jọ sọ lábẹ́ aṣọ ká gbé sáfẹ́fẹ́ kí gbogbo Nàìjíríà kan bá wa dá sí i tó dàbí lọ pé bẹ́ẹ̀ bá rówó ìsan kọ́ bẹ́ẹ̀ bá mú ìwà bẹ́ẹ̀ bá sanwó fún bàbá yìí kọ́ Ìyálájé pé ká gbé sáfẹ́fẹ́ kí gbogbo Nàìjíríà kan bá wọn dá sí i. ẹ ní bínú wọn láwọn ò bínú wọn ní agbé sáfẹ́fẹ́ wọn fún wa ní full confidence wípé ká gbé ọ̀rọ̀ jáde ká gbé sáfẹ́fẹ́ ẹ gbọ́ ohun tí Ìyálájé bá wa sọ nígbà tí wọ́n wá sọ́fíìsì wa ẹ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣókíṣókí ni o ẹ gbọ́ ohun tí Ìyálájé sọ. orúkọ mi ni Mrs. ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ìlọ̀rí Àbẹ̀gbọ́ Ìlọ̀rí ó ṣe lè rí. tí àwọn èèyàn mọ̀ ní sí Ìyálájé. tọ́mọ̀ sí Ìyálájé. ok. so ilé dáàdì mi wà l'Abẹ́òkúta mo kàn máa ń wá kọjá l'Abẹ́òkúta mo ní ilé l'Abẹ́òkúta mo kọ́lé s'Abẹ́òkúta. ẹ kọ́lé s'Abẹ́òkúta. bẹ́ẹ̀ni. lónìí owó tó wà láàrin ẹ̀yin àti Pàjé èyí lè gbà lọ́wọ́ wọn. 8 million. 8 million naira. bẹ́ẹ̀ni mo wá ṣe ìlérí pé mo máa fún wọn lówó wọn nínú oṣù tó ń bọ̀ kí ló oṣù. April on the 18th máa kówó yẹn wá sí. títí on the 18th. máa kówó. owó yẹn á dé ọ̀dọ̀ wa ń bí. bẹ́ẹ̀ni tí n bá rí owó yẹn sùn. gbogbo ohun tá a rẹ́kọ̀dù àti interview yìí ká gbé sáfẹ́fẹ́ kí gbogbo ayé kí wọ́n bá wa dá sí i. bẹ́ẹ̀ni. orúkọ yín lẹ́ẹ̀kan sí. Àbẹ̀gbọ́ orúkọ mi ni Àbẹ̀gbọ́ Ìlọ̀rí. Ìyálájé. now ọ̀rọ̀ lẹ́gbọ́n látẹnu Ìyálájé òun ẹ gbọ́ kí ni kí Pàjé kí ni kó ṣe. àwọn èèyàn ti pè wá lọ́tún lósì àwọn èèyàn ti gbà wá lámọ̀ràn tó pọ̀ àwọn agbègbè tẹ̀ nípa ti òfin kódà lọ́ọ̀yà kan ti pè wá láti agbègbè Mòwe lọ́hùn òun dákọ wọn wípé gbogbo ohun tí ó bá jẹ́ tó bá dà voluntarily àwọn dúró àwọn ṣèrànwọ́ lórí ọ̀rọ̀ tí wà nílẹ̀. ẹ̀yin náà ẹ fi opinion yín ẹ fi ṣọwọ́ sábẹ́ comment section àkùnrin kan ní o 08030603561 ẹ tẹ̀síwá lórí WhatsApp kí ni bàbá yìí lè ṣe. ṣùgbọ́n ní tiwa o àwa gbégbèsè nípa ti òfin láti jẹ́ kí wọ́n bá bójú ọ̀rọ̀ yìí dáadáa. ẹ ṣé o ẹ bá pín tẹ́ bá ṣe ààrẹ ẹ kú kalẹ̀.